Live from Quebec, Benin Republic, Quaking Media, bringing the world closer to your doorsteps. Once again, live and direct from Benin Republic. Èyí ni ọjọ́ tí wọ́n ń ṣe ọdún nílùú Quebec, níbi tí a ti wá bá wọn ṣayẹyẹ first Sunday of the month of September 2025. Ká gbé yín lọ síta kí àwọn bó ṣe ń lọ ní ìlú Quebec, níbi tí ọ̀pọ̀lọpọ̀ ìsànpè ní
èyí tí ẹ̀ ń wò níwájú wa yìí òun náà ni festival tí wọ́n ń ṣe lọ́dọọdún ní Ìgbàlẹ̀ nílùú Ìpòbẹ́. Koiki Media live and direct, bringing the world closer to your doorsteps. Ọjọ́ ká fi gbogbo bí adúpẹ́ lọ́wọ́ bàbá wa, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn baálẹ̀ àwọn ọba ìlú Ìpòbẹ́. Live and direct. Koiki Media bringing the world closer to your doorsteps from Benin Republic, where we are bringing the live transmission the first Sunday. Ìṣẹ̀ṣe làgbà gẹ́gẹ́ bí a ti ṣe sọ fáwọn èèyàn wa, òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìpòbẹ́ la wà yìí. A máa báwọn èèyàn sọ̀rọ̀, wá máa ṣàlàyé bí ó ṣe ń lọ ní bíbáyìí fún wa láti iléeṣẹ́ wa, láti ìkànnì wa náà ni a ti dé sílùú Ìpòbẹ́. A dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ ìlú Ìpòbẹ́. Bí ẹ bá rántí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho-Òòṣà wọ́n wá sí agbègbè yìí. Òun náà ni wọ́n jẹ́ kó tó wa létí pé ní èní wọ́n máa ṣe ọdún tí à ń pè ní ọdún ìṣẹ̀ṣe ti ìlú Ìpòbẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ iléeṣẹ́ wa, òun náà ni a máa ń gbé gbogbo bó ṣe ń lọ wá live and direct all the way. A máa báwọn èèyàn sọ̀rọ̀, wá ṣàlàyé kí ló ń lọ lénìí àti pé kí ni nǹkan tí a lè rí mú jáde níbí báyìí. Tí a bá rántí pé Benin Republic ara ilẹ̀ Yorùbá náà ni, àmọ́ nígbà tí oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ ní during the colonial era, ó ti di pé àwọn náà jẹ́gẹ́ bí independent country. Gẹ́gẹ́ bá bẹ̀rẹ̀ lẹ́nu àwọn bàbá wa láti ilẹ̀ máì tí lọ, kí ni tó ń ṣẹlẹ̀ lénìí nílùú Ìpòbẹ́ àti pé ibo gangan la wà náà fáwọn aráalé àwọn tó ń wò wá ní káàkiri gbogbo àgbáyé. A wà ní Ìpòbẹ́. Níbo lẹ pé yìí? Sàlàfí de. Ṣé mo gbà dáadáa? Ṣé mo kàn náà ṣe dáadáa? Àti pé kí ni nǹkan tá à ń ṣe gangan lẹ́nu? À ń ṣe ọdún eégún. A ti bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án. Ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án láti bẹ̀rẹ̀ ọdún eégún náà. A ti kú lẹ́nu ẹ̀dí ọ̀la. Ṣé ihun tí wọ́n ń ṣe lọ́dọọdún ni, àti pé kí ni àǹfààní ọdún eégún fún àǹfààní àwọn tó wà nílùú òyìnbó tó ẹlòmíì ti kúrò létí pẹ́ máa tí ó ń ṣẹlẹ̀, kí wọ́n lè yé wọn, kí wọ́n lè ṣàlàyé. Ọdọọdún ni wọ́n ti ń ṣe, ọdọọdún ni wọ́n ti fi ṣàdúrà sílùú. Àdúrà ni gbogbo àwọn òkú tó ti kú pẹ́ ni wọ́n ń jí dìde, wọ́n ń fún wọn ní àwọn ìjọba lè jẹ kí ìlú náà kó bá lè dúró. Gbogbo àwọn òkú yẹn ìjọba tó lè ṣe sínú ẹbí, sínú ará, tí nǹkan ò ní bàjẹ́ ni wọ́n máa ṣe. So ọdọọdún ni ṣá, àbá ti wọnú ẹ̀, à ń ṣe jọ́ márùn-ún ìjọ mẹ́fà la máa fi parí ẹ̀. Fáwọn tí wọ́n ń wò wá láti bíi Faransé, àwọn tó gbọ́ èdè amọ̀pẹ́ tí bá wa sọ èdè Yorùbá, ẹ bá wa kí àwọn aráalé ní èdè Faransé fáǹfààní àwọn ọmọ wa tí wọ́n jọ ọmọ Benin Republic tó ń gbé lẹ́yìn òde. Bonjour, bonsoir, tous les amis. On est en train de faire la fête de Egungun. Ah bah ça là. Gabriel interview. On a commencé. Interview. On a commencé et ça démarre, ça continue actuellement. Et si vous avez arrivé ici maintenant, les gens sont nombreux et ils vont commencer par s'amuser d'ici quelques temps. Voilà un peu. Ṣé gan ni. Tó òun náà ni ẹ̀ ń gbọ́ yẹ kí a tún bá lára àwọn tí àwọn tó ń mọ̀ nípa ètò tí ó ń lọ lénìí. Ẹ ṣé gan ni ẹ̀yin bàbá wa tí à ń lé àǹfààní àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín. Ẹ jẹ́ ká flip camera yẹn. Ọ̀yà ìwọ mú dání báyìí. Mú dání dáadáa. Wá yí tẹlifóònù yọ̀ rẹ̀ ni. Wá yí Jẹ́ kó mú dání, jẹ́ kó mú dání. Ẹ ṣé gan ni bàbá wa. Wọ́n Yorùbá wá bá wa, ẹ̀yin á bá wa sọ èdè mi béèrè lọ́wọ́ wọn. Torí èdè ṣe pàtàkì, ó ṣe kókó
Lákọ̀ọ́kọ́ gbogbo èdè náà ní nífẹ̀ẹ́ sí. Quand túmọ̀ ẹ̀ sédè français. Àwọn bá túmọ̀ ẹ̀ sédè français. Kí nìkan tá à ń ṣe léde àti pé gbogbo gbọ̀ngàn la wà léde báyìí. Maintenant, dans nos français, vous allez parler en français. Qu'est-ce que nous sommes en train de faire aujourd'hui? D'abord, ici, c'est Baba Saleh. Activité aussi de Vodou et Gongon. Spécialement, c'est la fête annuelle de Vodou dans Igbalé. Kobe. Ok, Gogo a Gogo Iten ko ala Baba Saleh apẹjẹra nù mi tẹ̀wọ̀n yìí aṣíwájú ni mo jẹ́ aṣíwájú Ìgbàlẹ̀ apẹjẹra nù kan tí Baba Saleh sọ ó ní èlé ní ọdún tá a máa ń ṣe lọ́dọọdún nígbàlẹ̀ apẹjẹra nù láti ìlú Ìkòbẹ́ láti Benin Republic làwà Ìgbàlẹ̀ wa Ìkòbẹ́ ló wà Ìgbàlẹ̀ apẹjẹra nù la máa ń pè é nílà ìṣọdún láti bẹ̀rẹ̀ láti jẹta àwọn àmì máa parí ẹ̀ lọ́la Monday. Kí ni àǹfààní ọdún náà àti pé kí ni ìwúlò ẹ̀ fún ìlú tí a wà yìí àti agbègbè ẹ̀? Ẹ ṣé gan nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni àná tó jẹ́ 6 et 7. 6 òun ni àwọn bàbá wa wọ́n ti gbé kíní yẹn kalẹ̀ tó jẹ́ wípé wọ́n máa ń ṣe ọdún tó jẹ́ wípé a máa ń pe gbogbo ẹni tó ti kú nídìí ilé tó jẹ́ wípé a máa ń pè wọ́n tá a fi máa ń rántí wọn àtijẹ́ta láti bẹ̀rẹ̀ àná gangan níjọ́ yẹn tó jẹ́ wípé a ti ṣe a máa ṣe lénìí ọ̀la la máa ṣe àṣekágbá lọ́la a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a sọ wípé ó tún kù nǹkan púpọ̀ tó jẹ́ wípé àwọn ètò a máa lọ láìpẹ́ yìí àwọn ètò máa lọ. Ẹ bá mi bi bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ti lọ sílùú òyìnbó ṣé wọ́n ṣì rántí irú nǹkan tó ń ṣe lénìí ṣé wọ́n rántí lé àbí tó bá ti dọ̀hún wọ́n ti gbàgbé nìyẹn. Ils ont demandé est-ce que ceux qui sont les enfants de la maison qui ont déjà voyagé est-ce qu'ils se rappellent de la maison, ils ont la main dans ce qui est en train de se passer aujourd'hui? Bon, si je dois me prononcer sur ce sujet, c'est dit aujourd'hui, vu que c'est la fête annuelle, même les enfants qui sont hors du Bénin, qui sont de la famille Nimandi, même ceux qui sont initiés aussi dans Igbalé, Akwedjena ou Akobé, autant qu'ils sont présents, de près ou de loin, ils ont la possibilité d'y participer. Et qui savent que aujourd'hui, déjà dès le 5, le 6 et le 7, que c'est la fête annuelle, ils sont là pour honorer les Gungun et pour valoriser la culture des Gungun comme notre nouveau président Patrice Talon en train de promouvoir, de faire valoir notre culture au-delà des frontières du Bénin. Eux-mêmes, ils sont en train de faire cette même publicité hors du Bénin, au nom de Igbalé, après depuis Kobe, République Bénin. Òun yé Baba Saleh sọ níṣẹ́ òǹdíkálẹ̀ gbogbo ọmọ yóò jẹ́ ọmọ ilé ló wà lájò níbikíbi gbogbo wọn ló náwó sínú òun yà ń ṣe àwọn míì wà yóò jẹ́ wọn wálé látòrí ọdún náà ká wálé ká wà nulẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò jẹ́ kálí gbogbo òun yà ń ṣe àjọ ń ṣe ni àwọn yẹn kò sì ráyè wá náà gbogbo wọn náwó náà òun yẹ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní ìlú Ìkòbẹ́ gbogbo àwọn wà nílùú ìlú Abidjan ni o gbogbo gbàǹṣẹ́gbà pé président wa Patrice Talon pé ó ní irọ́ òun ṣẹ̀ṣe òun kò ní fún nẹ̀ ló jẹ́ ó gbé ká gbé ságbáyé gbogbo àgbáyé mọ̀kálẹ̀ irọ́ òbí náà ìṣẹ̀ṣe là máa ń ṣe ká dì í mú òun ní àwa náà àdi ọwọ́ mú pẹ̀lú ẹ̀ ká sì dúró pẹ̀lú ẹ̀ ká lè yọ ìṣẹ̀ṣe kò ní bàjẹ́ láti Ìgbàlẹ̀ Akwedjena nílùú Ìkòbẹ́. Ìbéèrè kan tí ó kù tí mo fẹ́ bi yín nísìnyí ni pé fún gbogbo àwa tí a máa ń wá sílùú Benin Republic kí ni àǹfààní tí a lè rí nínú ìlú tá a wà yìí yàtọ̀ sí pé àwa ń ṣọdún torí ní Àkúrẹ́ ní àná wọ́n ṣe ọdún eégún ọdún kan náà là ń ṣe lénìí àwọn tó jẹ́ tourist tó ń wá sí Benin Republic kí ni nǹkan tó jẹ́ pàtó tí wọ́n lè jàǹfààní ẹ̀ àti dé ìdá àti dé Snake Temple ìlú Ìkòbẹ́ náà la wà yìí ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n yọjú sí pàlásì
ìkànnù àwọn ọba wa níbí báyìí bàbá wa Eléṣí ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ pé kí láǹfààní Benin Republic àti ẹni tó jájòjì tó fi wá síbí báyìí. Ẹ ṣé gan, mo ṣí fìlà forí adé kábíyèsí fún mi, mo ṣí fìlà forí adé. Ẹ ṣé gan, àǹfààní tó wà nù wípé ká ṣe ìṣẹ̀ṣe ó pọ̀ tó jẹ́ wípé ìṣẹ̀ṣe kò ní bàjẹ́ nítorí àwọn bàbá wa ló ti ṣe tó fi sílẹ̀ sọ́wọ́ fún àwa táwa di ẹni tó di ìmúlẹ̀ ni. Màá sọ fún gbogbo wa wípé ìṣẹ̀ṣe ó jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ wípé màá padà sẹ́yìn náà kí kọ́kọ́ kí dókítà wa Chief Sunday Igboho mo ṣí fìlà fọwọ́ náà wípé wọ́n ṣe mú ilẹ̀ Yorùbá wípé kò ní bàjẹ́ títí délẹ̀ Benin tó jẹ́ wípé wọ́n wà pẹ̀lú wa wípé ilẹ̀ náà kò ní bàjẹ́ lórí wọn. Wọ́n fi lé ọmọ lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni màá sọ wípé gbogbo wa wípé ayọ̀ wà nù nǹkan tá à ń ṣe, ìgbéga wà nù ẹ̀ torí pé àwa tá à ń ṣe tá a bá rí nǹkan nù ẹ̀ a ní tẹ́wọ́ máa ká dì í mú wípé nǹkan wa ò ní bàjẹ́. Ìlọsíwájú tá à ń rí inú ẹ̀ la fi dì í mú. Ẹni tó ń ṣe égún kò ní kòṣì láyé kò sì ní wá nǹkan tó fẹ́ jẹ tì. Àwọn égún ló wà bẹ́ẹ̀ bó sì ṣe máa ń ṣe nǹkan wọn nìyẹn. Àtọ́ wọn lọ́dọ̀ gbogbo wa wípé égún o kò í ṣe nǹkan tá a fi ń ṣeré, ìṣẹ̀ṣe náà kò ní bàjẹ́ lórí wa. Gbogbo wa tá a péjọ tá a ń ṣe yìí á tún ṣẹ̀ mí àṣeṣe túnṣe ló máa jẹ́. Ìbéèrè tí a máa bá mi kí bàbá bá wa kí gbogbo àwọn ọmọ ìlú Benin ọkọ tó bá wa kí àwọn tó wò wá káàkiri gbogbo àgbáyé ní Amẹ́ríkà ní Canada ní France ní gbogbo ìlú tí àwọn ọmọ Benin wà àti àwọn ọmọ kóòtù òkèèrè àwọn ọmọ Yorùbá ní gbogbo ìjọba bàbá wa kí wọn. Ils ont demandé à ce que vous allez saluer ceux qui sont à Canada, Amérique, France, qu'ils sont en train de nous suivre en direct. Donc de les saluer et de leur donner une prière. D'abord, je suis très content de me prononcer aujourd'hui parce que c'est la culture de chez nous qu'on est en train de valoriser. Autant qu'ils sont, que ce soit femmes, hommes, enfants et grands. De par où ils se trouvent, États-Unis, Canada, France, je demande aux ancêtres, aux dieux de nos dieux, les défunts, et Gungun même aujourd'hui, et les défunts de chaque famille qu'on est en train d'appeler, d'honorer aujourd'hui, de leur donner la grâce et de leur faire rentrer chez eux, afin qu'ensemble, qu'on fasse la promotion de notre culture, qui est le vaudou, parce que c'est notre identité. Et que c'est ce que nous, on a à vendre. Quelqu'un qui ne sait pas d'où il vient, ça veut dire qu'il n'a pas de repère. Donc aujourd'hui, je ne peux que prier pour eux et demander aux divinités de les aider pour que chacun d'eux, ceux qui veulent rentrer, qui n'ont pas les moyens, et ceux qui ont aussi les moyens, qui veulent rentrer, qui sont bloqués, que les divinités leur ouvrent les voies, qu'ils conduisent au pays, qu'ensemble, qu'on valorise leur culture et qu'ensemble, qu'on montre au monde entier qu'on est fiers d'être africains, on est fiers d'être béninois. Ce n'est pas seulement le Bénin qui est valorisé aujourd'hui, c'est l'Afrique entière qui est valorisée. Donc moi, je suis fier d'être béninois, je suis fier d'être africain. Donc c'est comme ça aussi, à partir d'aujourd'hui, ceux qui m'écoutent, femmes, hommes, petits et grands, Maou et Dagbe, Maou n'a donné nous sommes mis prêts pour nous donner la mitome. Mais dina wakwe, même à Moali, Maouna Bayena wakwe, mais Makadina wa, bon, nous devons être bloqués, et baisser en des mythos, c'est vrai. Nous mettons des sémités, et là, Moali, et on a aimé pour, autant qu'ils sont, ils vont entrer. Et ensemble, vive l'Afrique, vive le Bénin. A ní sọ̀rọ̀ púpọ̀ àmọ́ nǹkan tá a fẹ́ sọ ni wípé láìpẹ́ yìí gbogbo bí ètò náà ṣe fẹ́ lọ wọ́n á tún rí bó ṣe fẹ́ lọ ayẹṣẹ bẹ̀rẹ̀ ni àìpẹ́ yìí nìsín àwọn bàbá máa jókòó wọ́n máa ṣeré fún wa a máa wo nǹkan tó mú wá fún wa nǹkan ríṣiríṣi náwọn idán ni o náwọn jó lóríṣiríṣi a máa wò ó tó jẹ́ wípé àwa náà máa rí pé nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ irọ́ wọ́n fi nǹkan sílẹ̀ fún wa tí a dìpọ̀ ẹ̀ mú ó ṣe wà nìyẹn ẹ ṣé gan.
So, that is about it from the channel Koiki Media níbi tí akígbogbo ẹ̀yin ará ilé bó bá ṣe ń lọ a sì máa fi wọ̀nyí àní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí náà ni nítorí pé èní ni ọdún tí a ti ń retí gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa pé a máa wá darapọ̀ mọ́ wọn nílùú Benin Republic ní Kòbẹ́ bí mo ti ṣe sọ mo kí bàbá wa Emeritus Professor Adébánjí Akíntóyè akí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho pé wọ́n wá sílùú Kòbẹ́ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn bí a ṣe sọ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ a dúpẹ́ lọ́wọ́ President Patrick Talon Koiki Media bringing the world closer to your doorstep wàá máa fi oríṣiríṣi wọn wá àmọ́ àpanú ẹ̀ nísìnyí tó bá tún ṣe díẹ̀ àtúpadà wá nígbà tí ètò yẹn bá bẹ̀rẹ̀ dáadáa àkí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé ẹ bá wa pín ètò náà ẹ bá wa lọ pé gbogbo àwọn ọmọ ìlú Kòbẹ́ wá níbikíbi tó bá wà lágbàáyé pé ó ti bẹ̀rẹ̀ lénìí o ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2025 bringing the world closer to your doorsteps.